gbogbo àgbà náà kò lè ṣe gbọ́n o bàbá tèmi sọ fún mi o a ní mojú àgbà tí mo fọ ọ̀lọ́ o ọ̀pàdé àgbà lọ́nà òní ọkọ̀ ọlọ́gbọ́n bọ́jà bọ́lá ló ṣe dàgbà fọ́ọ̀mù ní ilé mọ́fà ọkọ̀kù náà ẹlòmíì tọ̀ tí ọmọ pè lọ́nà èèyàn wà súnmágbà kéèyàn wà tó súnmágbà náà èèyàn ó ti wà gbà náà bí ṣèṣe ẹ̀ kì í ságbà tí ó mú tí yóò kì í ságbà tí ó yóò bá bí láago 8 àárọ̀ o ọba lọ́ba ilẹ̀ Yorùbá gan o ká wá fẹ̀ láàyè àwọn tí ó wà ti sífẹ̀ láàyè àwọn ọba ìlú kò lè gbádùn irú wa bọ̀yọ̀ níṣe àti àwọn ọba yòókù ké sí àwọn jọ kan yanjú ẹ kò sí tá a fẹ́ gbà náà já o. àbí ojú mi sí ajé lásìkò. ṣé mo sọ fún ajá kò sì lè sọ́lé méjì o. nkàlùkù ni wọ́n fọ́ mú lu ẹ. nkàlùkù ni wọ́n fọ́ mú lu ẹ. ẹ ṣe tọrọ ìṣẹ̀lẹ̀ nísìnyí ó ká ikú tí mo gbọ́ mẹ́nìtìn èlòyè bàbá olóyè Sunday Igboho nìkan kì í sí. because bí wọn gẹ́ ẹ wá ti pè lágbára Ọlọ́run ní dá lágbára Ọlọ́run ọmọ tí ń dá lágbára Ọlọ́run ní máa ń yàn nílé bàbá Sunday Igboho nísìn ṣé Sunday Igboho nìkan náà bí ṣé Sunday Igboho nìkan náà bí Ọlọ́run ní ń dá lágbára Ọlọ́run náà ló dá ọba báwọn kan yẹ sí lọ́nu Ọlọ́run tó sì wà dá lágbára yẹn náà ṣé ìpalágbára yẹn náà lọ́tà gbà mí ibẹ̀ tí ó sì wí tí ó rò pé òun wá ẹ̀ẹ́tì tí ó sì ẹ̀ẹ́tì. nípa bàbá máa ń pòwe wọ́n lómi àtọ́tí wọ́n ní kó yà ọ̀yà Yorùbá Tinubu lọ́lọ́run fi kẹwàá. etí olóyè Sunday Igboho sì ń já fún ìná àǹfààní gbogbo Yorùbá ni àǹfààní gbogbo wa ni pé káwọn Fúlàní wọn máa pa wá mọ́ káwọn máa dènà dè àmọ́ káwọn máa dà wà láwùn mọ́ káwọn máa wọlé bá wa mọ́. ọba lọ́ba ilẹ̀ Yorùbá kan forí kò kan sinmi ni Sunday Igboho kan mú lọ wájú Tinubu kan yanjú ẹ tí wọ́n yà pé wọ́n lè kan bẹ tán fún wọn kan fún wọn. olóyè Sunday Igboho ni pé ká máa kíyèsí tí lóyìn wa ti dùn jù téèyàn ọmọ téèyàn máa sọ torí ayé máa yé sí nǹkan ni o ayé sì máa bá téèyàn jẹ́ ni ayé ò ní bá téèyàn jẹ́ o. kí gbogbo ẹ̀ lólùfẹ́ wa tẹ́ ń wò wá bẹ̀rẹ̀ ń lọ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yẹn Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa lágbára dẹ́dá àwọn àgbàlagbà wọn ní ikọ́ kìí kọ́ bálá ìtàkùn kítàkùn kìí kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fi ní ládìẹ tó pè má bọ̀ àwọn àti yín á mọ̀ lọ́rẹ́ o àwọn àti yín á mọ̀ bọ̀rẹ̀ àwọn ajogun òní lágbára lórí ayé wa gẹ́gẹ́ bí ìṣe wa. wọ́n ti wà pẹ̀lú bàbá Adákẹ́jà Jésù tí wọ́n máa ń là wá lóye tí wọ́n máa ń sí wa létí tí wọ́n máa ń gbà wá nímọ̀ràn tí wọ́n bá ní ṣe àtúpalẹ̀ àwọn nǹkan tó ní ṣe ìṣẹ̀ṣe. ṣùgbọ́n ká tó lọ sí orí tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín bàbá torí àwọn ìbéèrè kan bẹ ní òun tí mo fẹ́ bí yín tí mo sì mọ̀ pé ẹ bá mi tàmọ́lẹ̀ sí kákàtì ẹ̀ tó tẹ̀síwájú ẹ bá mi kí àwọn aráalé kẹ́sì bá ní wúre fún wọn ká tó tẹ̀síwájú bàbá. mo kí ọkùnrin mo kí obìnrin o mo kí ọmọ kí mo kágbàlagbà mo káláwé òkú mo káláwé odò ojú òní tí a o àdúrà wọ́n gbà ara àánú gbà o. Ifá kan ló ní à ń lọ àǹbọ̀ ìtànlẹ̀ aládìí irú ló ní ọmọ wíwá ògìrì ló ní ọmọ dàwà gírígìrì gbogbo sẹ́tì gbogbo kálukú ń sí etí tí ń gbọ́ mi àmọ́ ìjà àmọ́ ìmú àní owó tí o orúkọ tèmi ní Ẹ̀ṣọ́ Táyé Dákẹ́jà bí èṣù ọ̀jàbẹ́ ní kò tọ́ tí mò ń bẹ nílùú Níkòyí ilé lọ́sùn state orúkọ òòṣà tí bàbá gbé fún mi Dákẹ́jà ọmọ méjì ni mi Táyé ló kọ mi àmọ́ òòṣà tí bàbá gbélé mi lọ orúkọ òòṣà náà fi máa ń pè mí òòṣà yẹn Dákẹ́jà
dákẹ́jà bí èṣù. kí n tó lọ sí inú ìbéèrè tí ń tawọ́ tasẹ̀ nínú mi mo fẹ́ kọ́ mọ ìwòye àti èrò tiyín lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó súyọ lẹ́yìn tí gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọmọlẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó ń ṣíwájú ikọ̀ àwọn tí wọ́n ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá Nations Agitators ó gbéra ó lọ sọ́dọ̀ kábíyèsí àrólé Oòduà Jìgbìnìbá àti Àmú Ọlọ́fin Àdìmúlà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ bàbá kí káàbọ̀ bàbá wúre bàbá ṣàdúrà wọ́n gbà á nímọ̀ràn wọ́n sì jẹ́jẹ́ àtìlẹ́yìn fún un ṣùgbọ́n tí mo fẹ́ múlò tó wá di awuyewuye táwọn èèyàn tó ń gbé káàkiri ó ní ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ níwájú kábíyèsí Ọ̀nìrìṣà tó fi ń sọ wípé àwọn olóríkì tí wọ́n ń kí òun àwọn eléwì tí wọ́n ń kí òun pé òun ni ọmọ ládéládéládé Aláàfin Ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin ọmọ aládé sẹ́sẹ́ fún ó wá ń sọ níwájú kábíyèsí wípé òun ni àwọn tí ń kí àwọn eléwì yẹn pé òun ni wọ́n ń kí torí pé òun lọ́mọ aládìkún tó sì jẹ́ pé adé bàbá àwọn òun ni wọ́n gbà fún kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí o tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ fi di ẹni tó ń dádé torí pé òun gangan lọ́mọ aládé sẹ́sẹ́ fún àti pé pé Aláàfin ò tó bẹ́ẹ̀ láti pé tòun bá o láti pé táwọn bàbá àwọn bá o torí pé adé bàbá àwọn ni wọ́n gbà fún Aláàfin. nígbà tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó wá kò láàfin alẹ́ ọjọ́ náà látún wá rí olóyè Sunday Ìgbòho tó tún wá ṣe fídíò fífi tọrọ àforíjì lọ́wọ́ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ wípé ohun gbọ́ kábíyèsí o kí kábíyèsí má bínú o torí fóun ti gbà pé etí ìhun ti kún táwọn èèyàn sọ wípé kábíyèsí fẹjọ́ ọ̀hún sùn pé òun bú Aláàfin níwájú Ọọ̀ni Sunday Adéyẹmọ Ìgbòho wá ní ohun tó bẹ́ẹ̀ ta lu bọ́ọ̀mọ̀ bú kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ òun kàn ń ṣàlàyé ìtumọ̀ oríkì yẹn níwájú kábíyèsí Ọ̀nìrìṣà ni wọ́n ní fi lọ̀ yín torí ẹ̀yin àgbà ìwádìí sọ wípé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun ọwọ́ kí ni òní lórí ilé bàbá. ọjọ́ ní tí àdúrà wọ́n gbà á ní dá yóò máa ṣe é ṣe fún àwọn á ní sàṣetì lẹ́yìn tó kàn sẹ́yìn pé Sunday Igboho inú wọn ló dùn jù inú wọn ló dùn jù ṣe tí lèyìn wá sí dùn kò sí téèyàn ò lè sọ kò sí téèyàn ò lè sọ torí táwa ní a fi ojú gan wò ìtàn wọn kò lè ìtàn ọba ò lè bóde lẹ́nu wọn. ìsìnkú ọmọ láti padà inú wọn ló dùn kọ́bọ̀ dárí jìyàn èèyàn kẹlẹ̀ bí ọkàn wa sọ fún lóyè Sunday Igboho ni pé ká máa kíyèsí tí lóyè wa ti dùn jù téèyàn máa sọ torí ayé máa yé sí nǹkan ni o ayé sì máa bá téèyàn jẹ́ ni ayé ò ní bá téèyàn jẹ́ o ayé máa yé sí nǹkan ni ayé máa bá téèyàn jẹ́ ni ayé ò ní bá téèyàn jẹ́ níṣẹ́ tọ́rọ ẹ̀sẹ̀lẹ̀ nísìnyí ó ká ikú tí mo gbọ́ mẹ́nìtìn lè lórí bàbá olóyè Sunday Igboho nìkan kíyèsí because bí wọn gẹ́ ẹ wá ti pèlà lágbára Ọlọ́run ní dá lágbára Ọlọ́run ọmọ tí ń já lágbára Ọlọ́run ní máa ń yàn nílé bàbá Sunday Igboho nísìnyí ṣé Sunday Igboho nìkan náà bí ṣé Sunday Igboho nìkan náà bí Ọlọ́run ní dá lágbára Ọlọ́run náà ló dá ọba báwọn kan yẹ sí lọ́nu Ọlọ́run tó sì wà dá lágbára yẹn náà ṣe ẹ̀fọ́ lágbára yẹn náà lọ́tà gbàmí ibẹ̀ tí ó sì wì tí ó rò pé òun wá ẹ̀ẹ́tì tí ó sì ẹ̀ẹ́tì àpẹẹrẹ tó wá gbọ́ ni ọmọ ìgbà ẹ̀tọ́gbẹ́ ní ibi láyé ìbẹ̀ káfẹ́ sọ fún olóyè Sunday Igboho ni pé ká má jẹ̀nu wọn máa dùn báyẹn mọ́ inú wọn ló dùn jù pé ọ̀ nígbà wọn lálẹ́ àná má sọ fẹ́ wọn ìtàn ọba ọ̀tọ̀ sí hàn lẹ́nu ọba sì bá lórí ohun gbogbo ọba bí bàbá tí a sì sọ fún wa ọba lórí ohun gbogbo ẹ̀ ń wá ọba fín àwòwò wo kì í ṣe pé tán ìgbà kan o ìtàn ti ìsìn náà ni kò sí tán ti ń kú kò sí tán ti ń sá fẹ́yìn tó bá súnmọ́ àgbà o olóyè Sunday Igboho ọba ọdẹ àyèjì wọn ni ká dáyé jẹ ni
ọ̀sàwídàáyàn kan tán lè wí inú wọn ló dùn tí wọ́n fi jáde lẹ́nu wọn inú wọn ló dùn ìtàn ọba ọ̀tọ̀ sí hàn lẹ́nu bàbá ìwò ní dádé bàbá ìwò ní ọ̀dàdé láti gbé òsìgbò ìsìbẹ̀yẹ̀ náà gbé mọ́ sọ àwájú kábíyèsí ọ̀dọ́ mistake náà lèmi kà kún kọ́bọ̀ ọ̀dà ìjà kọ́bọ̀ fojú fò kọ́bọ̀ fojú fò kọ́bọ̀ fojú fò. ẹ ṣe lára ọ̀rọ̀ tó tún jáde níwájú kábíyèsí Ọ̀nìrìṣà ni pé wọ́n ń bẹ kábíyèsí Ọ̀nìrìṣà pé ká jọ ká bá wọn bẹ Tinubu kó fún àwọn ní kó dáríjà wọn kán yọ orúkọ àwọn kó lára àwọn tí wọ́n ń wá torí káwọn ìṣọ̀daràn kí wọ́n sì sí àkáǹtì àwọn káwọn lè láǹfààní sí báńkì àkáǹtì àwọn torí pé wọ́n ti tìtì pẹ́ láwò pé kí ni ìwòye yín lórí pé báyìí ìjọba ti gbẹ́sẹ̀ lé àkáǹtì wọn. àdúrà wọn gbà ọjọ́ òní tí a ní sáǹsì tí o àmọ́ yìí jẹ́ àmọ́ yìí mu àmọ́ yìí náà mọ̀ yìí mu sẹ́yìn tí mo kàn fẹ́ sọ yín pé bàbá máa ń pòwe wọ́n lómi àtọ́tí wọ́n ní kò yà omi àtọ́tí kò yà Yorùbá Tinubu lọ́lọ́run fi kẹwà bàbá wa ni wọ́n bàbá wa ni wọ́n etí olóyè Sunday Igboho sì ń já fún ìná àǹfààní gbogbo Yorùbá ni ẹ má sì mí gbọ́ o ṣe pé kàyẹ́ ń tẹ̀yà wọn bá wọn etí Sunday Igboho já fún ilẹ̀ Yorùbá ni àǹfààní gbogbo wa ni pé káwọn Fúlàní wọn máa pa wá mọ́ káwọn máa dènà dè àmọ́ káwọn máa dà wà láwùn mọ́ káwọn máa wọlé bá wa mọ́ sẹ́yìn tọ́lá sẹ́yìn pé mo sọ ọ̀kan lẹ́ẹ̀kan nílùú kò sẹ́ni tó tó ọba ní bàbá tí a sọ fún wa ọba láláṣẹ èkejì òrìṣà èmi káfẹ́ bí ọba lọ́ba ilẹ̀ Yorùbá kan forí kò kan ṣe mítìnì Sunday Igboho kan mú lọ wájú Tinubu kan yanjú ẹ tí wọ́n yà pé wọ́n lè kan bẹ tán fún wọn kan fún wọn ṣé ayé mo wá sọ kínní kan kì í ṣe pé ìjọba kú lórí o ìjọba sì mọ̀ tí ń ṣe o ìjọba sì mọ̀ pé oògùn ń bẹ o. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. ìjọba mọ̀ pé oògùn ń bẹ o àmọ́ ìtàn ìjọba ọ̀fẹ́ fi gbágbára wọ̀ wá ni pé ká mọ̀ sí lò. sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ mistake lè máa wá ní tí ń ṣèjọba nù o kì í ṣe pé ìjọba ayé ti wá o àmọ́ bí tí olóyè Sunday Igboho bó ṣe jẹ́ ní ìsìn kọ́ ọba lọ́ba ilẹ̀ Yorùbá ká ṣe mítẹ́nì ká foyí korí ká mú lọ́dọ̀ bàbá Tinubu bàbá wa Tinubu bàbá wa ní pátápátá wọn ni bàbá gbogbo wa lónìí o ká mú lọ wájú wọn bóyá àwọn òfin kan bẹ tán kí wọn lọ táwọn ó sì sẹ́ẹ̀ kan fún ogun tán gbà kan fún wọn ìjọba máa mú ogun níwájú ìjọba kò sẹ́ni tí kò sóló ogun. ọ̀rọ̀ yìí ni pé káwọn ọba yẹn foríkorí kan foríkorí mú lọ sọ́dọ̀ wájú ààrẹ. yes kan yanjú ẹ nàbà tún ni pé àwọn ọba lọ́ba ilẹ̀ Yorùbá gan o ká wáfẹ̀ láàyè ara wọn tí wọ́n ti sífẹ̀ láàyè àwọn ọba ìlú kò lè gbádùn ẹnu wa bọ̀yọ̀ níṣẹ́ àti àwọn ọba yòókù kan ké síra wọn jọ kan yanjú ẹ kò sí tá a fẹ́ gbà náà jà o. àbí ojúmi sí ajé lásìkò. ní mo sọ fún ajá kò sì lè sọ́lé méjì o. nkàlùkù ni wọ́n fọ́ mú lu ẹ. nkàlùkù ni wọ́n fọ́ mú lu ẹ. kan ṣe mítìnì ìjà tí ń wáyé láàrin bàbá wa Ọ̀yọ́ bàbá wa Wọlé Ilé-Ifẹ̀ àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ kan bá wọn parí ẹ̀. kẹ́gbọ̀n kọ́mọ̀ pẹ́gbọ̀n lóhun káàbùrú ọmọ pàbùrú lòun tẹ́ ìpá ti sọ́nà ṣáájú káàbùrú ọmọ pàbùrú lòun kẹ́gbọ̀n ọmọ pẹ́gbọ̀n lòun kí bàbá ọ̀pọ̀ bàbá lòun kọ́mọ ọmọ pọ̀mọ lòun kọ́lọ́mọ jẹ́ àyèṣù kálàfíà olè bá wáyé kò sí tá a fẹ́ gbà o níbi ọ̀pọ̀ yẹn wá ti wà pẹ̀lú ìwọ máa wáyé èèyàn tí ó sọ̀rọ̀ nọmọ ìyáyẹ tí ó sì sọ tí ó sọ bàjẹ́ èyí ìṣẹ̀tàn jàre ìṣẹ̀mọye ètò ẹ̀kọ́ ti máa gbọ́dọ̀ tó lọ sí àmọ́ ìyọ̀ sọ pé kí ló tó káàrin wọn ọ̀rẹ́ ló lè mú lọ wájú ẹjọ́ àwọn ọba lọ́ba tí ń bẹ́lẹ̀ Yorùbá ká sẹ́mẹ́tẹ́ni ká bá ìjẹ́jú ẹ àní ogun lẹ̀ Yorùbá àní èso. ibi tí mo wá ń lọ gangan béèrè tí mo ní mo fẹ́ béèrè tí ń tawọ́ tasẹ̀ náà mi ò ní pé mo fẹ́ bí léèrè pé kí là ń pè ní àtiwáyé ẹ̀dá ọmọ ológo àti
àtògo kí ni ìyàtọ̀ láàrin ọmọ ológo àtògo kí ni àwọn ìpèníjà tọmọ ológo máa ń ní kí ni ìmúrasílẹ̀ tàbí ìgbáradì tàbí gbìyànjú tọmọ ológo tí ó ṣe kí ni o tó gbọ́dọ̀ ṣe lágbàlá ń pè ọmọ ológo nínú ìdílé bàbá. àdúrà wọ́n gbà ojú òní tí a ní dá àmọ́ ìsọ ẹ lè máa gbọ́ níbi tẹ́ ẹ lọ yẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ bẹ́ẹ̀ bàbá tí a ti sọ fún wa ọmọ ológo tẹ́ ẹ mọ̀ pé búrìjì náà pè lógo kéèyàn máa bọ̀ kéèyàn máa bàbá tí a sọ fún wa wọ́n ní ọmọ ẹgbẹ́ wọ́n ní bíi méjì náà máa bí ìlú níjọ tán wà bí wọ́n ní bíi méjì ìlú ẹ̀ náà bí ìlú sí pọ̀ a lè bí wọn pọ̀ o àmọ́ méjì yẹn ni ó dùn tọ̀rọ̀ tá ń sọ fún kí Yorùbá ètò Yorùbá ní mímọ̀ sọ o a lè bògbó ọmọ a lè bọ̀gbọ́n ọmọ o wọ́n sì hàn wáyé ni. ẹgẹ táwọn ti wá bímọ ológun ọmọ ológun yẹn náà wà lógun kò sọgbọn bí ó ṣe ní lógun gbogbo kan ni ó dìwà àti wàhálà àti dààmú àtógun àti tọ́wọ́ tí wàá délé ayé náà ọ̀tá ló tó wàá tẹ́wọ́ gbà ètò ìlọ́bẹ̀ọ́nà mélòó wọ́n kò ṣe máa díjú nù. fẹ́ẹ́ tí ò bá dira. ló fà á fi jẹ́ pé mi tá a máa sọ téèwà tí wàá pẹ̀lẹ́ nǹkan bá ń mọ́tọ́nà lọ́lọ́yọ̀ yá jọ mo ti wá lù náà ti pẹ́ gbọ́n tá a jọ débí náà kẹ́kù tí ń ṣe dáadáa iṣẹ́ tí mo ń ṣe yá mo mọ̀ gan tí mo ṣe fídíọ̀mù kẹ́kù ti wà lórí ẹ̀ nàbí tí mò ń tọ́ ó ti yẹ kó dán jù bẹ́ẹ̀ lọ́kọ̀ dán èèyàn wà súnmọ́ yẹn tó lóye gbogbo àgbà náà kò ló ṣe gbọ́n o bàbá tèmi sọ fún mi o a ní mojú àgbà tí mo fọ ọ lọ o ọ̀pàdé àgbà lọ́nà òní ọkọ̀ ọlọ́gbọ́n bọ́jà bọ́lá ló ṣe dàgbà fọ́ọ̀mù ní ilé mọ́fà ọkọ̀kù náà ẹlòmíì tọ̀ tí ọmọ pè lọ́nà èèyàn wà súnmágbà kéèyàn wà tó súnmágbà náà èèyàn ó ti wà gbà náà bí ṣèṣe ẹ̀ kì í ságbà tí ó mú tí yóò kì í ságbà tí ó yóò bá bí láago mẹ́jọ àárọ̀ o tí wàá máa fọ́ gbálẹ̀ pé bàbá àwọn èèyàn wà súnmọ́ ẹni tó lóye pé ẹ bá tọmọ lẹ́sìn kínní bàbá èèyàn ó sì bá yóò sì jọ ya. ẹ tí o tó wá ní ìpín bàbá ẹ mọ̀ òbí kan ló bí ọmọ ológo. bẹ́ẹ̀ ọmọ ológo tá a bí okòólé rẹ̀ kó ọmọ ológo lọ. bẹ́ẹ̀ àwọn ṣeéṣe káwọn òbí o ti mọ̀ pé káwọn òbí o ti máa ṣàkíyèsí kankan lára ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ bí ṣe ń gbàgbà kan ti máa ṣàkíyèsí pé ọmọ tó máa fẹ́ jẹ́rẹ́ olùkà bàbá ẹ̀ ní kí wàá ní ìmúrasílẹ̀ tí ó rà àwọn òbí tó bá bímọ sínú ayé ìmúrasílẹ̀ òbí tó bá ti pé láti bímọ o kí ni ìmúrasílẹ̀ tó yẹ pé òbí o ṣe láti jẹ́ pé kí ọmọ tá a bí ó lè rí ògbólò nínú ayé ìmúrasílẹ̀ òbí gẹ́gẹ́ bí òbí. àdúrà yẹn ọgbà ojú òní tí a gbogbo nǹkan láyé ọgbọ́n ló kọjá o ọ̀rọ̀ láti sọ látọ̀nì bọ́ yìí olóye ni ó yìí ẹ ń bímọ ológo bó wọ́n ṣe mọ̀ pé òun bímọ ológo ọgbọ́n tó ní náà ni ó fi mọ̀ àdá àkọ́mọ yìí ó le àdá àkọ́mọ sánsúkú àdá àkọ́mọ sọlé ṣẹ̀gẹ́tì o tọ́wọ́ ti wá rí báhùn tí àpẹ bàbá yà àti yẹ àwọn àlọ́ sọ́dọ̀ ẹ̀yẹ tó gbọ́n àfẹ́ yẹ ìkọ̀sẹ̀ jáyé ọmọ ẹ̀ tàbí kan pé èèyàn kan pẹ́ ẹ̀ tó gbọ́n ìbá wa yẹ̀ wò náà bá tún gan o ṣe ajá àsìn ewúro òsìn ní lé ni ajá àsìn bàbá tèmi sọ fún ẹ̀ wá bímọ alẹ́ ìgbọ́nsẹ̀ ẹ̀yẹ àkọọ́lẹ̀ ẹ̀yẹ wò ta ló wá sí lé mọ̀ iṣẹ́ ní ìsìn làwọn èèyàn ní ìsìn mọ́ iṣẹ́ tí gbá yàn lé tẹ́ ní ìsìn mọ́ tí fi yàn mọ́nà tí sọ yàn dọ́lọ́wọ́ tí sọ yàn dọ́lọ́wọ́ ìníṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ yìí àwọn èèyàn wá ní ìṣẹ́ mọ́ báyìí àwọn ètò ìwà bímọ láti jọ a ní tẹ́ ìwà tókó tó péjọ kẹjọ ilẹ̀ ti yẹ tọmọ wà sí fídíọ̀mù ẹ̀yẹ̀wò tọmọ wà lọ́kọ̀ ẹ̀yẹ̀wò
tọ́ba wà tíráfù ẹ̀ yẹ̀ wò tẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé ẹ̀ yẹ̀ wò tẹ́ẹ̀ bá fẹ́ ralẹ̀ ẹ̀ yẹ̀ wò ẹ̀wọ̀n la wá ṣe mọ́ ẹ̀wọ̀n la ṣe mọ́ sẹ́yìn bí mistake gbé ń wà nù ọgbọ́n tá a lára gbọ́n ti ń pa wá la sẹ́yìn ṣe tán bàbá ayé ti ń kú ilé ayé ti ń tán àwọn ìwé èsì àgbọ̀n akànlá àgbọ̀n ọgbẹ́ òun làwọn àgbọ̀n tó ṣiṣẹ́ ọgbọ́n bàbá yẹn náà là tó ń lò. là tó ń lò akàn tó ṣe ni. iná là tó ń ṣe ọgbẹ́ ọtúnlọ́gbọ́n ẹ̀wà àwọn ìwé èsì tó ṣe. ìnìkú tí ń pa ilé ẹ̀sìn ikú àlàkàsì ní ìṣẹ̀ tá a ṣe fọ́gámì ní ìṣẹ̀ èyí ní dákọ̀ ọ̀lú yẹn babaláwo ló ń tọ̀nà wá pè mí ó ní òun bímọ òun sì fẹ́ kí n wá èyí ti àbẹ̀rẹ̀ fọ́gámì ẹ̀yìn ó lọ sí ìfẹ́ kí n wá bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ọ̀hún wọ́n wọ́n ti ránṣẹ́ sí gbogbo babaláwo ní kò sí wàhálà olówó náà lé tèmi àtàjọ sọ̀rọ̀ fún mi ló mọ wà lọ ìbá ọkọ̀ sí wọ̀lú mo nílé apè náà dà mo délé apè náà wọn bí wọ́n sì kún bẹ́ẹ̀ mo nílé àràbàdà mo nílé ilé ìyásẹ̀ ń dà ilé ìyá ọ̀sùn dà ọlọ́mọdé àbímọ tọ́gbọ́n kí wàá fẹ̀dẹ̀ wàá wọ̀ lúùlú ẹ̀ kí èsì máa sọ̀rọ̀ lọ ká máa fún mi lọ́wọ́ àwọn tó ní ìlú lẹ tó kọ́ ẹ̀sìn ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́nu wọn. bí ọkàn délù kò ní bẹ́ẹ̀. ó ní ọmọ ṣe gẹ̀rẹ̀ ọ̀rẹ́ sì lùlù. òkè tí ìjádòkè lọ bàbá tàwa sọ bẹ́ẹ̀ fún wa o kéèyàn mọ ni téèyàn mọ kọlù lọ́bù jẹ́ pé àwọn èwe sàlómi fi máa ń ṣe òkú náà tẹ́lómi ọ̀tọ̀ táwọn bá aṣọ òkú ogun tí wọ́n máa lé sí tí wọ́n pẹ́ nǹkan ju nǹkan lọ. bọ́wọ́ ṣe fi gbólé lu gẹ́gẹ́ ṣé ó gbogbo tó wà dálé lórí náà ní wípé ká mọ̀ tún ká mọ̀ sí ká mọ̀ tó yẹ ká ṣe ká mọ̀ tó yẹ ká ṣe ká mọ̀ nǹkan tí ó yẹ ká ṣe ilé baba aláwo kì í ṣe wọ̀ láti lọ ilé oṣègùn kì í ṣe wọ̀ láti lọ. ẹ̀sìn bó bàbá bó wàá la ṣe mọ̀ irú tá a gbé wá ní ìsìn pé bóyá èèyàn kàn tẹ̀ wá ṣàkíyèsí kan lára ọmọ rẹ̀ bí ṣe ń ṣe ó wá fẹ́ béèrè tàbí ó fẹ́ fi lọ àgbà àbí bóyá èèyàn kan ti wá dàgbà fúnra rẹ̀ gan wá rò pé àjò òun rí bákan àbò fẹ́ kọ́tọ́ bó lè yan ṣe mọ ẹgbẹ́ rẹ kéèyàn fọ̀rọ̀ lọ àwọn oníṣègùn àwọn bàbá làwọn aláwo gidi kí làwọn àpẹẹrẹ kan àbí méjì tèèyàn fi mọ̀ bàbá tó rọ́pọ̀lọpọ̀ fẹ́ gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n títà ń gbọ́ káàkiri nínú ayé ní ìsìn inú ìgbà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. àdúrà yẹn ọgbà àṣẹ o ẹni dáàmú ẹni sísí sẹ́yìn níbi tẹ́ ẹ dènà kì í sọ̀rọ̀ òní kápẹ́ sóni ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ èèyàn burúkú ó ti bèèyàn rẹ jẹ́ nídìí iṣẹ́ awo ní ìsìn nídìí iṣẹ́ ṣègùn àáfàá ni pásítọ̀ ni ibẹ̀ lèèyàn burúkú pé sí báyìí ibẹ̀ lèèyàn burúkú pé sí ẹ̀tọ́ ẹ̀ ká mọ táyé èèyàn ṣe wọn tó ń kó báyẹn kí ló sì fà tó mọ̀ ọ sọ̀pọ̀ ọmọ èmi máa ń sọnù fúgàmù mi mo ní bàbá mi ò kọ́ mi lóògùn owó ẹ má bú òògùn owó wádọ̀ mi ìmọ̀ o bàbá mi ò sì kọ́ mi wípé àjẹ̀nà ọmọ ẹgbẹ́ wá bàbá mi ò kọ́ mi wọn àti kọ́ mi láfẹ̀ẹ́ yìí wọn àkọ́ mi lóògùn ọgbọ́n wọn àkọ́ mi lóògùn gbẹ wọn àti kọ́ mi lóògùn tó fi bá yàn sẹ́yún tèmi ní pẹ́ẹ́lí tọ́ni ìwádìí ọ̀nà ọ̀la ẹni tó fẹ́ ṣe nǹkan yìí ó sì ẹ fẹ́ gbòòrùn dìísẹ́ yìí ó gbòòrò. ẹ rìnrìn àjò ọwà ìrìn àti ṣáájú ọwà gbogbo ìjẹ́wà o ní kàwọ́ o àmọ́ yẹn ṣe irú tẹ́bí ìwú yẹ tí a wá pé abọ́láwo márùn-ún lẹ́ mélòó ni ó wèlé o. bàbá aláwo mi ó ṣègùn mi àfáà mi pásítọ̀ mi gbogbo ogun lọ́bọ̀ bọ́ ìyọ̀ ní gbogbo ogun ọdẹ bàbá mi òsàdákẹ́jà o inú gbólébà lébà bàbá àyàwó lágbègbè lọ́wọ́ ọ̀rọ̀ lòpó sábà mọ̀ ọ̀gbọ̀n gbó nínú gbó wọ́n tó máa bẹ̀rẹ̀ lọ́gùn mi tágá tó kú à ọgbọ̀dákẹ́jà ọgbà wọn ọmọ níbọ̀ sí wádìí bó wọlé sádẹ̀gbì ọ̀nà ni dáwọ́ wọ́n lè bá láwọn mi ní ìsìn gbogbo lọ gbogbo ẹ̀ náà kọ́tà tó ṣe ọlọ́run lè fẹ́ dà mọ́ náà ọlọ́run lè fẹ̀dà mọ́nà pẹ̀lú táwọn ní ìsìn gan ó ti sọ ẹlòmíì ti náwó ó ti ta nǹkan ní ojú kan náà torípọ́ náà tí ọ̀tọ̀ ní rìn nígbà pọ̀ kùnà
èmi tí màá sọ ní iṣẹ́ ìwà tá à ń ṣe yìí ọ̀dà mi dókítà tí nǹkan wá sí èèyàn tí wàá lọ síbi tó ṣebí ká lórí ìbáyà kí wàá lóde tí nǹkan tó fi pọ̀ sí lẹ́yìn nǹkan tó lọ ní babaláwo kí gbèsè ayé ó lè bá a dà ìrètí oore tó yìí tẹ́lẹ̀ kò rí ibi ọ̀fẹ́ dínkù débẹ̀ tó wá fẹ́ ṣe nǹkan yẹ kó o ṣe tó wá fẹ́ gbègbèsè kan ibi tó lọ kọ̀ dáa ni ọlẹ́kọ̀ọ́ ló fi jẹ́ wípé iṣẹ́ ìníṣẹ́ ibi èmi lè ṣe ìrántí alẹ́ kó máa sọ bàbá orílẹ̀ lọ́wọ́ lè máa sọ lórí atẹ́gùn ìrántí alẹ́ ṣe ètùtù ṣíṣe ọlẹ́kọ̀ọ́ bá a ṣe máa ń jó nǹkan ọlẹ́kọ̀ọ́ gígùn nǹkan ọlẹ́kọ̀ọ́ àti jíjẹ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kọ́ sí lọ́nà ẹni tó mẹ́kọ́ yẹ nínú iṣẹ́ ìní ọ̀pọ̀ tó fi sọ pé wọ́n gbá yẹn lẹ́yìn lásìkò lọ́dún kan náà tí ó yìí ṣe wọn àjẹbí kí náà sọ wọ́n sọ pé gbá yẹn ní láàpẹẹrẹ oògùn kẹ́míìsì kété ẹfẹ́ lò lé ẹyin pé ẹyin pé déètì ẹ ti di kí lẹ́sọ̀ fún dẹ́kí gbé wa mú padà ẹ̀bùn tó jà sójú yín tó yẹ déètì lè ti ẹ̀sìpáyà ìṣẹ̀wọ̀nsẹ̀ yìí ẹ wà lọ́dọ̀ babaláwo kí gbèsè ayé yọ̀ dáa ni kọ̀ wá yẹ kó tó burú sí i. ẹ ṣé bàbá mo rò bí wa náà ti gbọ́ àwọn àlàyé tí bàbá ṣe fún wa bàbá Dákẹ́jà mo sì máa ń sọ lórí ìkànnì yìí pé mú tiẹ̀ lọ̀rọ̀ yìí oníkálukú mú tiẹ̀ bẹ̀rẹ̀ ibi tó jẹ mọ́ tèmi mo ti mú ibi tó jẹ mọ́ tèmi náà fún ọ̀pẹ́ yìí náà ti mú ó yẹ wá ní ìbéèrè kan tàbí méjì tí ẹgbẹ́ fi bàbá wa Dákẹ́jà ẹgbẹ́ bá wọn sọ bàbá bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn síta ṣùgbọ́n mo bẹ̀ wá ẹ má jà á pé bàbá ṣeré ẹ má jà á fúlàṣì bàbá àwa tá a bá nìkan ṣe tá a wò wípé a ní nǹkan kan láti bí bàbá léèrè fún tẹ̀síwájú ìgbésí ayé wa ìgbéjà pé bàbá o sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bàbá ẹ bá ní fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta fáwọn tán wò wá tí wọ́n gbọ́ direct call àti WhatsApp. tán lè pè mí sí direct bí wọ́n fẹ́ pè mí direct tán lè pè mí sí tí ń sì gbé 080 080 88 96 2 48 tó bá fẹ́ pè mí direct 080 88 96 2 48 tó bá pè mí direct èyí ń gbé lọ́bì àdó lóko àlódò àkílódé alẹ́fílẹ̀ nọ́mbà WhatsApp mi tí WhatsApp tó máa sẹ́ndì fọ́ọ̀sì sí àmì 081 54 26 59 80 àtòdórí o 081 54 26 59 80 àtòdó ẹbí tí mo máa sọ bí àṣà àjẹwò ṣé ilé ayé yìí kéèyàn má fọwọ́ tí ń dùn àbí àṣọ ìmọ̀ pààyàn kéèyàn sì tún tijú àti sọ̀rọ̀ ìmọ̀ pààyàn ẹ̀kẹta ni pé kéèyàn mọ́ làwọn sí ẹ̀ lónìí tí a lè dáàbò. àṣẹ tó mo lérò pé ẹ ti gbádùn tòní lẹ́yìn náà bá wá wò wípé ẹ fẹ́ kàn sí iléeṣẹ́ wa Otasansan TV ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti pè mí gangan láti bá mi sọ̀rọ̀ o ní 07063291779 lẹ́ẹ̀kan sí 07063291779 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti pè mí Otasansan TV ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá bàbá ẹ bá ní káwọn ará ilé ẹ bá ní súre fún wọn ká tó máa lọ. àdúrà wọn gbà o ojú òní tí a ní owó tí a ní sálẹ̀lì o àgbẹ́kẹ̀lé wa kò ní já sófo ojú ìtìná alẹ́ ojú òní tí a o àárín gbàgbó nímọ̀ ìwògbé ń sọ̀sọ̀ gbogbo wa àárò sílé ayé wa o ọmọ ìjà láyà alákẹ́nu owó nìtàn lọ wa dùgbẹ̀dùgbẹ̀ tán lé àdá owó ọmọ ìlàpọ̀ wa ni o àmọ́ yìí náà mọ̀ yìí lò àní ojú òní tí a tún pàdé ayọ̀ àwọn ẹ títẹ́ fi ń gbọ́ mi kò ní í di èmi náà ti mú un sọ nǹkan kan mẹ́mi náà tẹ̀yìn náà dà bẹ́ẹ̀ ṣe ń wá náà ẹnì rí dààmú ẹnì rí wàhálà ògo yóò buyọ níbi tó kù sí ní ti gbèsè ayé ti dáadáa èrò ọmọdé ó sì ọlọ́run ó sì. tó títí ìgbà mi bá tún pàdé lórí ìkànnì yìí